Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́, ẹ wo fọ́nrán yìí. We didn't know this will happen at this stage. We didn't plan, for. Olóyè Sunday Igboho ẹ má tẹrí sí o nítorí èmi ní. ọlọ́pàá wa gan ò ní iṣẹ́ gidi lọ́wọ́ ká tó wá sọ àwọn local hunter àmọ̀tẹ́kùn wa ìbọn pòpò ni wọ́n gbélé wọn lọ́wọ́ dane gun ni kò lè pa nǹkan kan jẹ́ ẹyẹ lọ ẹyẹ tó bá tún ti fòkè púpọ̀ jù ìbọn àmọ̀tẹ́kùn ò lè pa àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n gbà so. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Lórí ọ̀rọ̀ tó ṣì wà nílẹ̀ yìí náà ni o mo fẹ́ ṣèlérí fún yín fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí nìkan nìyí wípé bí ọ̀rọ̀ yìí bá ṣe ń lọ èmi máa fi tó yín létí máa update yín títí ìgbà tí àwọn ẹni wọ̀nyí yóò fi padà láyọ̀ àti àlàáfíà. Ogun ti dé o, ogun ti dé. Lákọ̀ọ́ ẹ bá mi sọ fún olóyè Chief Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho kó má tẹ̀rí sí, kí wọ́n má tẹ̀rí sí eléyìí. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ kí n tó parí ìmọ̀ àjẹkẹ́ mọ̀ nítorí ọ̀rọ̀ yìí ó lágbára púpọ̀. Ẹ jẹ́ kí n yànnàná kọ̀ọ̀kan fún yín. Mo ṣe àgbékalẹ̀ nǹkan mẹ́ta tí mo fẹ́ yànnàná gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ sí ohun tí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lásìkò yìí. Ìlú ò rọgbọ, gbogbo wa la rí, kódà oyún inú mọ̀. Ẹ má jẹ́ kí n fa ọ̀rọ̀ yìí gùn rárá. Nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ ni wípé I stand to be corrected. Tó bá dẹ̀ fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Òun ni wípé all political activities should stop now. Gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ètò ìpolongo àlé ipò kan lásìkò yìí ó gbọ́dọ̀ wá sí ìdádúró lásìkò yìí títí táwọn ọmọ wọ̀nyí àti àwọn olùkọ́ wọn tí wọn yóò fi padà. Ó dùn mí púpọ̀ pé láti ọjọ́ tí kinní yìí ti ṣẹlẹ̀ ẹlòmíì ètò ìdìbò primary ìdìbò abẹ́lé ni ó ń dù wọn ò tẹ̀ fi ìgbà kankan ṣe wípé ẹ jẹ́ ká dá sí ọ̀rọ̀ yìí ìyẹn àwọn olóṣèlú I stand to be corrected. Jọ àwọn kan nínú wọn dá sí láti mọ̀ pé nǹkan yìí ohun tó bá dé bá orí ó ti dé bá gbogbo ara nìyẹn. Ṣùgbọ́n ẹ ṣe o all political activities should stop right now until they return. Nítorí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe nǹkan kékeré. It is not something we can take with levity. Kì í ṣe nǹkan tá a lè fọwọ́ yẹpẹrẹ mú. Tá a bá sọ wípé ibo ni gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò gbọ́dọ̀ wà lásìkò yìí inú gbó yẹn ni. Nítorí àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ ohun tó ń kọ wá lóminú tó ń gbomi jẹ́. Mo fi ọkàn akin mo fi ń gbé láti àná ní gbogbo ẹ̀ ṣe pẹ́ díẹ̀ kí n tó jáde láti wá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ó ti wá tó àsìkò ni mo ní kí n jáde báyìí pẹ̀lú gbogbo àwọn nǹkan tí mo ti rí. Gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú ẹ jẹ́ ká mo wá sí ìdánidúró lásìkò yìí nítorí pé àwọn èèyàn ẹlẹ́ran ara bíi tiwa là ń sọ yìí. Kì í ṣe àsìkò táwa máa polongo, kì í ṣe àsìkò táwa gan máa sọ pé àwọn olóṣèlú kan ni political agenda àwọn èèyàn kan ni wọ́n fẹ́ fi dábàrú nǹkan. No, ẹ jẹ́ káwa náà fi ọwọ́ sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ yìí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ ká ṣe kó lè rí bó ṣe yẹ kó rí. Kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ wípé a máa jókòó tẹ́tẹ́rẹ́ a máa fi ọ̀rọ̀ náà ṣe let's put action to it. That is why mo ṣe ń sọ wípé ẹ jẹ́ ká fi òpin sí gbogbo ẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ à ń polongo à ń lé ipò kan àlé ipò kan. Nítorí ohun tó ṣẹlẹ̀ yìí is like ó dàbí abomination ni. Èmi ò gbọ́ rí ní ilẹ̀ Yorùbá wípé wọ́n dúnbú ẹran wọ́n dúnbú ènìyàn ẹlẹ́ran ara sí ilẹ̀ Yorùbá. Ẹran lèmi mọ̀ ẹran àgbò adìyẹ ṣùgbọ́n èwo ni ti èèyàn ẹlẹ́ran ara bíi tiwa. Ogun ti dé o. So tábàdé máa sọ lọ tí wọ́n bá máa sọ bọ̀ inú ìṣèjọba ta ló ti ṣẹlẹ̀ láyé Yar'Adua ṣàgbóró ẹ̀ nílẹ̀ Yorùbá láyé Goodluck Jonathan tí wọ́n fẹ́ àwọn èèyàn lọ́pọ̀ ṣùgbọ́n ìtẹ̀jẹ̀sílẹ̀ dúnbú èèyàn nílẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ayé Buhari tí gbogbo ẹ̀ lé kókó tí gbogbo ẹ̀ dé bá bó ṣe rí kò ṣẹlẹ̀. Tí wọ́n bá sọ nínú ìṣèjọba ta ló ti ṣẹlẹ̀ àkọsílẹ̀ burúkú lélẹ́yìí. And that is why ni mo ṣe ń sọ pé gbogbo political activities kí wọ́n stop.
I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. Ohun tó bá ti dé bá gbogbo ohun tó bá ti dé bá orí, ó ti dé bá gbogbo ara nìyẹn. A lè máa lajúlẹ̀ kí gbogbo eléyìí máa ṣẹlẹ̀ káwọn èèyàn kan tún máa move on pẹ̀lú political agenda àbí activities wọn. No. Ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ. Nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ń tẹnu mọ́ Igbó Òkè Ògùn federal government gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n ní igbó federal government ni. Mo ti gbọ́ nípa Igbó Òkè Ògùn yìí tipẹ́tipẹ́. Old Ọ̀yọ́ National Park ó ti kọ́kọ́ ṣẹlẹ̀ ní ìgbà kan tó ń lọ pa àwọn security guard kan àwọn forest guard kan nígbà náà. I stand to be corrected. Àti ìgbà kó tó di ìgbà yẹn ni mo ti ń gbọ́ ariwo igbó yìí. Wọ́n tuntun wá délẹ̀ báyìí ẹ wo ìgbà tí wọ́n ti ń pariwo ẹ̀ bọ̀ tí ìjọba ò kọbi ara sí. Ẹ wo ibi tó wá padà yọrí sí. Ẹ wo àwọn ọmọ yẹn nínú igbó kìjikìji, ọmọ tó kéré jù ní ọmọ 2 years. Possible ó lè jẹ́ òun ni ìyá yẹn gbé sẹ́yìn nínú fọ́nrán tí ó ṣe nínú lásìkò tí wọ́n finá mọ́. Abiyamọ kú ọ̀rọ̀ mọ́. Èyí tó dàgbà jù 16 years, 7 years, 4 years, 3 years. Imagine what they will be going through in that bush. Ẹ wo nǹkan tó máa pass through nínú igbó yìí. Experience yẹn ṣé bó ṣe lọ ni wọ́n ṣe máa padà. Igbó Òkè Ògùn yìí ẹ jọ̀ọ́ federal government wọ́n ti ń ké tọ̀tàn ẹ jọ̀ọ́ a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Igbó Òkè Ògùn yìí. Kí ó di ìgbà tí gbogbo ẹ̀ bá tó bọ́ sórí ká tó wá máa sáré sọ́tún sáré sósì bíi tí a ṣe ń ṣe lásìkò yìí. Igbó yìí ó jẹ́ igbó kan tí wọ́n ti mẹ́nubà pé kò síbi tí ò já sí. Òun ló sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Kwara. Àwọn èèyàn kan dẹ̀ ń pariwo ẹ̀ nígbà kan mọ́ bá wọn pariwo ẹ̀ wípé nígbà tí ti Kwara ń ṣẹlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ dira o. Láì mọ̀ pé inú igbó yìí this same bush, this same forest ni wọ́n máa gbà láti wá gbèrú wá látẹ̀yìn nílẹ̀ Yorùbá. Ó dùn mí ni mo ṣe ń sọ wípé ká ní àwọn mẹ́nubà ká ní àwa gbóhùn sí afẹ́fẹ́ ká ní àmẹ́nubà ó máa ṣẹpẹrẹ díẹ̀ ṣùgbọ́n à ń pariwo à ń tẹnumọ́ látijọ́ yìí wípé Igbó Òkè Ògùn yẹn ẹ bá wa wá nǹkan ṣe sí i. Àwọn ará bíi wọ́n mọ inú igbó yẹn in and out títí tí wọ́n máa fi débi tí wọ́n lọ lè má já sí ìgboro tó jẹ́ pé inú igbó yìí ni wọ́n máa tọ̀ débi tí wọ́n lọ. Ẹ wo àtìgbà tí igbó yẹn ti wá wà bẹ́ẹ̀ tí kì í ṣe tá bá sọ pé ọ̀rọ̀ state náà ẹ lọ́wọ́ ń bẹ̀ ó bá jẹ́ pé iná ti finá mọ́ ìjọba àpapọ̀ ni wọ́n ti wá nǹkan ṣe sí. Ẹ wo ibi tó yọrí sí mathematics teacher Mr. Michael Oyedogun ó ní ó ti fẹ́ retire. Ẹ wo bí wọ́n ṣe ṣe ẹni lẹ́ni ògo ìdílé bàbá ẹnìkan. Imagine ẹni tí kọ́kọ́ vice principal tí wọ́n kọ́kọ́ pa. Ẹ wo bí wọ́n ṣe waste life wọn àwọn ọmọ kékeré yìí ẹ wo experience tí wọ́n máa rí nínú igbó yìí. Imagine. Eléyìí ni mo fi ń pariwo wípé ìjọba Igbó Òkè Ògùn yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí kó tó pẹ́ jù. Nǹkan míì ìgbà tí wọ́n pa àwọn forest guard ní Old Ọ̀yọ́ Park nígbà náà ẹ wo ariwo tó ti bẹ̀ wá ìgbésẹ̀ wo ni wọ́n gbé. We are tired of condolences. Ó ti tó ká máa dárò àwọn èèyàn tí wọ́n mọ́wọ́ tí wọ́n mọ́sẹ̀ lórí wípé ètò ààbò ó mẹ́hẹ lórí wípé we fail to do what we are supposed to do lórí pé a kùnà láti ṣe ohun tó yẹ ká ṣe ní kíákíá kó tó bọ́ sórí. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ nìyẹn. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta ẹnu mi àgò òun ni wípé it is time to empower our local hunters. Àsìkò ti tó láti ṣe ìrónilágbára fún àwọn ọdẹ wa. Mo gbọ́ níbì kan pé àwọn ọdẹ wọ̀nyí wọ́n gbìyànjú láti lépa àwọn aráabí lọ́jọ́ tá à ń wí ṣùgbọ́n ìbọn tó gbé dání wọ́n ṣe débì kan wọ́n padà ní. Èmi ò bá wọn wí nítorí wípé ìbọn táwọn aráabí gbé dání heavy ju èyí tí àwọn gbé dání lọ. Mo tún láǹfààní láti gbọ́ wípé àwọn ọdẹ yìí nígbà kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí náà ni wọ́n ń béèrè fún health insurance. Wọ́n béèrè fún nǹkan méjì. Health insurance ni wọ́n béèrè fún tí a dẹ̀ mọ̀ pé ìjọba lè ṣe nǹkan wọ̀nyí. Now ó ti ṣẹlẹ̀. Wọ́n ní security is local. Bí àwọn èèyàn kan ṣe gbàgbọ́ wípé politics is local grassroots same ni wípé security is local. Ẹ jẹ́ ká ró àwọn ọdẹ yìí ẹ jẹ́ ká ró wọn lágbára. Àwọn ni wọ́n mọ gbogbo àwọn agbègbè yìí. A lè fi ọwọ́ tá a fẹ́ fi mú security ilẹ̀ òkèèrè mú inú igbó yìí. A lè fi ọwọ́ tá a fẹ́ fi mú security ìpínlẹ̀ kan mú ti agbègbè yìí. Àwọn ọdẹ tí wọ́n jẹ́
wọ́n mọ̀ ti fún tẹ̀dọ́bẹ̀ ló yẹ ká ṣàmúlò dáadáa táwọn náà dẹ̀ ṣetán willingly. Díẹ̀ ní Taraba nínú ti Ìbejì àwọn Àmọ̀tẹ́kùn tààrọ̀ lágbára they are doing their best but their best cannot be enough torí wípé kò sí àwọn èròjà ogun tí wọ́n nílò. Ẹ wo àwọn arábí yìí, ẹ wo àwọn vital irinṣẹ́ tí wọ́n ní lọ́wọ́. Kí ni àwọn Àmọ̀tẹ́kùn máa sọ wípé àwọn fẹ́ fi orí lakú lọ nígbà tí wọ́n rí irú àwọn ìbọn yìí lórí èlò tí wọ́n ń gbà. Ẹlòmíà fọgbọ́n sí ni pé àmì yìí lè wá para mi tí n bá para mi kí ni wọ́n ti mi fún ọjọ́ bíi méjì wọ́n á gbàgbé mi nì. Ṣùgbọ́n àwọn ọdẹ wọ̀nyí they have what it takes. Wọ́n ní àwọn nǹkan tá a lè ṣe àmúlò láti bá wa rí wípé àwọn inú igbó kan ní ilẹ̀ Yorùbá wọ́n ṣe kí ni wọ́n dúró déédéé nípa ti ọ̀rọ̀ ètò ààbò. All we need to do for them is to empower them, protect them, give them what they want. Ẹ má jẹ́ kí gbogbo ẹ̀ máa lọ báyìí. Ọlọ́pàá díẹ̀ làwọn ọlọ́pàá máa ṣe. Àwọn ọmọ ológun náà díẹ̀ làwọn ọmọ ológun náà máa ṣe lórí ọ̀rọ̀ yìí. Tá bá lọ kọ̀wé pé àwọn èèyàn ilẹ̀ òkèèrè wa díẹ̀ náà làwọn náà máa ṣe lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n àwọn local hunters wa they have what it takes. Wọ́n ní àwọn nǹkan tí a lè fi ṣe àṣeyọrí lórí àwọn nǹkan wọ̀nyí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ ìjọba à ń bẹ̀ yín ni please do the needful. Kò yẹ ká wá rírú àwọn nǹkan wọ̀nyí kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Tá bá ní ká máa wò bẹ́ẹ̀ tá bá ní ká máa wò báyìí ká máa wò báyìí ká máa wò báyìí nǹkan á bàjẹ́. Àwọn ará bíi mo gbọ́ tí àwọn Àgbẹ̀kọ̀yà sọ pé kọ́ fún àwọn ní oṣù kan láti wọnú igbó yìí. Àgbẹ̀kọ̀yà ẹ̀yin náà ẹ wà relevant but ẹ má jẹ́ kí wọ́n fún yín lóṣù kan mọ́. Ẹ wọlé ẹ ṣe ohun tẹ́ ẹ lè ṣe kẹ́tẹ̀ fi ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọlúwàbí tẹ́ jẹ́ gẹ́gẹ́ bí ọmọ kóòtù àjíire bí tá a jọ jẹ́. Ẹ ṣe ẹ má sọ pé kọ́ fún yín lóṣù kan mọ́. À ń pariwo Ìbà Gani Adams láti ọjọ́ yìí bàbá ẹ ṣe kankan. Ẹ ti gbé eléyìí tútù ṣẹlẹ̀ yìí. Ẹ máa fọ̀rọ̀ ránṣẹ́ náà ní pé gbákan àwo kan tàmẹ́dọ̀. This is not the time to be shifting blame on anybody. Ìbà Gani Adams à ń ké pè yín you are the generalismo of Yorùbá land. Ẹ bá wa gbìyànjú ṣe ohun tó yẹ kẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí. Ìjà ẹkùn ìró ẹkùn méjèèjì ètò ààbò ló dá lórí tí olóyè Sunday Igboho ń léwájú fún ìró ẹkùn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ohun tẹ́ ẹ fẹ́ ṣe lásìkò kó tó pẹ́ jù. Mo ń sọ̀rọ̀ kankan lẹ́ẹ̀kan wípé olóyè Sunday Igboho ẹ gbọ́dọ̀ tẹ́rí sílé yìí o. A lè dáyàdé gbọ̀n ilé. Ẹ make sure wípé àtìlẹ́yìn wà fún yín kẹ́ ẹ tó tẹ́rí sí. Ẹ make sure wípé àwọn kan gún régé. Ẹ make sure wípé àwọn kan dìde láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú yín. Àwọn Àgbẹ̀kọ̀yà ni o, àwọn Àmọ̀tẹ́kùn ni o, àwọn OPC ni o, àwọn gbogbo vigilante ni o, gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ ààbò. Ẹ make sure wípé ọ̀rọ̀ gún régé láàrin. Ẹ má sọ wípé ẹ fẹ́ dá ṣe o. Olóyè Sunday Igboho ẹ má tẹrí sí o. Olóyè Sunday Igboho ẹ má tẹrí sí o. Nítorí èmi nífẹ̀ẹ́ yín mo ṣe ń sọ ilé yìí. Nǹkan ò ní ṣe yín nǹkan ò ní ṣẹ̀mí yín láṣẹ ọba mi Aláwùrábí ṣùgbọ́n ìbùkún ni fọ́mọdọ̀ tó fi ọgbọ́n ṣe o lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹ wo gbajúgbajà agbóhùn sí afẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń díje dupò gómìnà Oríyọmí Hamzat ṣe àlàyé àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́. Kó má dàbí pé mò ń sọ kẹ́lẹ́ mọ̀ pé èròǹgbà wa ó jọra wọn lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn yìí. Ẹ má gbàgbé all political activities should stop until they return. Igbó Òkè Ògùn yìí wọ́n gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí. Ìjọba àpapọ̀ wọ́n ní federal government forest ni ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí kó tó tún pẹ́ jù báyìí. Ìgbésẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní kíákíá. And lastly tí mo ṣe sọ ni wípé ọ̀rọ̀ yìí empower àwọn local hunters. Ẹ jọ̀ọ́ mi ò ní fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n dọ́dọ̀ Oríyọmí Hamzat nítorí àwọn náà sọ̀rọ̀ tó lọ ní ìfẹ̀gẹ́kẹ̀gẹ́ pẹ̀lú nǹkan tí mo sọ yìí. Tó bá fẹ́ tàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ ká jọ débẹ̀. Ṣé rí ọ̀rọ̀ òṣèlú yìí gan-an wọ́n káyàn lápapọ̀ kan o. Ó ń jẹ́ kí èèyàn gan jẹ́ ẹni tó jẹ́ nígbà míì. Mo dẹ̀ fura pé ló fà á tó fi jẹ́ pé tọ́pọ̀lọpọ̀ bá dé ìjọba tán yóò di ìdàkudà wọn ò di nǹkan míì. Wọ́n á mọ̀ pé àbó ṣe sọ fún wa kọ́ yẹn ọ̀tọ̀ ní tó sọ pé tó dé ìjọba ọ̀tọ̀ ní. Àwọn aráàlú gan máa ń encourage pretenders. A máa ń fẹ́ àwọn tí ó jẹ́ pé dúdú ni wọ́n mọ̀ pé ra wọn funfun kan tó dé ìjọba. A máa ń fààyè gbà wọn láti tàn wá. A máa ń ṣílẹ̀kùn ẹ̀tàn sílẹ̀ nítorí pé ẹ̀tàn máa ń wù wá. Oríyọmí Hamzat lórúkọ tèmi o. Oríyọmí Hamzat lórúkọ mi. Ní tí mo dẹ̀ ń jẹ́ náà ni màá jẹ́. Ní tí mò ń ṣe táyé mọ̀ mímọ̀ náà ni wọ́n máa ń ṣe. Ọlọ́run mo tún ń ṣe ládéhùn mo dẹ̀ ń bí Ọlọ́run wọ́n sọ mí di olóṣèlú o fún pé èèyàn gbàkútì ìbò ó wọlé ó ń ṣèjọba kò sọ di olóṣèlú irú àwọn olóṣèlú ti Nàìjíríà tá a wà yìí. Èmi fẹ́ jẹ́ tí mò ń jẹ́ mo fẹ́ expand tí mo ti ń ṣe tẹ́lẹ̀
kó tó di pé mo gbégbá pé a dìbò òun ni kì í ṣe pé mo fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹlẹ́tàn èèyàn kì í ṣe pé mo fẹ́ darapọ̀ mọ́ àwọn tí ẹ̀mí èèyàn ò jọ lójú tó yẹ pé wọ́n máa fẹ̀mí èèyàn wọ́n máa fi ṣòṣèlú ni oríṣiríṣi ẹgbẹ́ lè jáde lónìí kán máa bú Ṣèyí Mákindé bí ìjọba rẹ̀ ọ̀dà kò ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ lè máa tẹ ìtẹkùtẹ àtòrí social media àtòjú ayé àti ìròyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tá à ń bí Ṣèyí Mákindé yìí mo wò pé kí ló dé tá à bí wọn before now torí pé àwọn nǹkan kan máa ń wọ̀kọ́ sí mi tó dẹ̀ máa ń fọ́nì sí mi tí mo bá rí àwọn nǹkan kan tí mo bá fẹ́ sọ màá máa ròǹgbà mi pé ṣé èmi nìkan ni mo rí tí mo fẹ́ sọ yìí ni ok tí ò bá jẹ́ èmi nìkan ni mo rí wáì tó jẹ́ èmi nìkan ni mo fẹ́ sọ tàbá sọ ń sìn wá láwa nìkan náà la máa ń sọ gbogbo ẹ o nìkan ló máa ń rí léyìí o nìkan ló máa ń rí tọ̀hún wọ́n find out pé kì í ṣe pé àwọn yòókù náà ò rí o bá kàn ṣe dá wa lójọ́ tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì lè rí gbogbo ojú kó ní kò nítumọ̀ ṣùgbọ́n àti a bá ti mọ ìtumọ̀ tó ṣeé ṣe kó ní lọ́dọ̀ tiwa àwa lè kígbe kó nítumọ̀ ẹlòmíì sì lè mọ̀ kó nítumọ̀ kó yẹ pé àtijọ́ ṣe wọn àbí táwọn náà rí bẹ́ẹ̀ wọn à ní sọ̀rọ̀ wípé ó nítumọ̀ ẹ má gbàgbé iṣẹ́ tèmi ń ṣe o kó tó di pé mo gbàgbó tí pé mo fẹ́ dìbò ẹ dẹ̀ má gbàgbé ìdí táwọn tó nífẹ̀ẹ́ mi fi nífẹ̀ẹ́ mi ẹ má wà carried away o ẹ bá ti rí mi lórí social media àwọn tí wọ́n ń ṣòṣèlú gan tí wọ́n nílé iṣẹ́ epo wọn àti ilé iṣẹ́ epo wọn pa o àwọn tó nílé iṣẹ́ tí ń hun aṣọ wọn àti ilé iṣẹ́ aṣọ wọn pa o kódà àwọn tó nílé iṣẹ́ tí ń ṣe búrẹ́dì gan àti ilé iṣẹ́ búrẹ́dì pa nítorí pé wọ́n fẹ́ ṣòṣèlú èmi náà ní ti ilé iṣẹ́ mi pa nítorí pé ibi tí ẹ ti rí eyín funfun tó jáde òun èyí tó wà lókè àtìsàlẹ̀ rẹ̀ ti ṣe ètè òun ní ilé iṣẹ́ tèmi n ò ní ti pa lásìkò wọn gbà tó yẹ pé etí mo jẹ́ náà mo jẹ́ láyé mọ̀ mí mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mí nígbà tí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní agbègbè Mọ́níyà tí wọ́n fi òkúta fọ́ orí àwọn èèyàn ní agbègbè náà ìgbà míì inú mọ́tò ni màá wà tí màá máa ṣètò lọ mo dẹ̀ dúró ti ọ̀rọ̀ náà títí tá a fi mú Sunday kódà ẹni tó mú Sunday I personally went to Akure to bring someone to Ibadan láti arrest Sunday ìgbà tó mú Sunday immediately tó mú Sunday ọ̀dọ̀ mi ni wọ́n mú Sunday wá èmi ni mo direct wọn tí mo dẹ̀ fọmọ kan lé wọn pé kán máa mú Sunday lọ sí Ẹlẹ́yẹlé ìyẹn nígbà tí ọlọ́pàá sọ wípé ẹni tó bá rí Sunday mú àwọn fún ní 500,000 ó mú dá Sunday dẹ́lẹ́yẹlé lóòótọ́ ọlọ́pàá dẹ̀ gbowó fún and that was the end of Akinyele's issue that time. So Akinyele killing stops immediately. Sunday was arrested. In fact, bàbá tó ṣe babaláwo Sunday, I met her in the prison. Yes, I do. I met her in the prison. I could remember very well. I spoke with him. He's still in the prison now. Sunday Sabalist is still in the prison now. So what are you? Sorry, I met him. I met him in Agodi prison. He's still there now. So what are we saying? So Oriyomi Hamzat, this is me. Mi ò nítorí pé ká má sọ pé mò ń sọ̀rọ̀ òṣèlú kí n má sọ̀rọ̀. I will talk on this as well. Now, the issue of Orire local government. Ẹ bá kọ́ ọkùnrin kó dúró níbí. Mo ní ìdáhùn béèrè kan tí mo fẹ́ bí kó máa dá mi lóhùn. Ọkùnrin tí ó rí sí kọ ẹ dúró níbí. Igbó tí ó yí Òkè Ògùn ká yẹn. I want to start from federal government. Ẹ̀rù ti ń bà mí tipẹ́. Nítorí ẹ̀ jẹ́ kí n jáde láti wá ṣe tí mò ń ṣe. Mo sunkún lọ́sàn-án yìí inú mi bàjẹ́ tí mo ṣe wà emotional tó nípa ìṣẹ̀lẹ̀ yẹn Ọlọ́run kó mú gọ̀ sórí social media gan pàápàá jùlọ àwọn tó bá tán sí torí òṣèlú àbáwọn míì tọ́lọ́run kàn dá wọn bẹ́ẹ̀ tọ́rọ̀ òye bóyá torí ẹ̀sìn wọn tán fẹ́ promote or whatsoever Ọlọ́run kó wọn sórí social media gan tán gọ̀ gan so I will not address them torí pé téèyàn bá ń lọ ibìkan tó bá ń lẹ́kọ̀ọ́ máa já tó ń gbó ẹnìyàn ní débi tó ń lọ because tó bá yẹ pé bó ṣe rí lára mi ni màá ti máa yọ glasses ojú mi màá ti máa fi handkerchief nu ojú tẹ̀sí máa rí pé omi ń dà lójú bọ̀bọ̀ yìí aburú ńlá ni aburú ńlá tí ò sí ń ta lè fi quantify ẹ̀ nílẹ̀ Yorùbá ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ I want to start from federal government please sir ẹ̀yin tí ọ̀rọ̀ ètò ààbò kàn àti ẹ̀yin bóyá federal ministry of tourism ní Old Ọ̀yọ́ national park igbó ńlá tó yí Òkè Ògùn ká gbogbo àtòkè Ògùn àtògbómọ̀ṣọ́ tí wọ́n bá wọ inú igbó láti Niger State wọ́n á jáde sí Oríire tí wàhálà ti ṣẹlẹ̀ yìí tí ẹ bá mọ̀ ẹ lọ mọ̀ wípé wàhálà ti dé tí wọ́n bá wọ inú igbó láti Niger State wọ́n á jáde sí Oríire tí wàhálà ti ṣẹlẹ̀ yìí tí wọ́n bá wọ inú igbó láti agbègbè Òkè Ògùn wọ́n lè jáde sí Benin Republic kí ni wọ́n sọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sí tá fẹ́ ṣe nípa igbó yìí igbó federal government ni federal government ò dẹ̀ ṣe nǹkan kan bẹ́ẹ̀ in fact àwọn kan wà inú igbó ẹ̀gán wọn ìdákó bẹ́ẹ̀ àbọ̀ ti dákó bẹ́ẹ̀ sí. federal government ò gbà wọ́n láyè láti dákó. imagine federal government ò gbà wọ́n láyè láti dákó nínú igbó yìí igbó yìí pọ̀ gan-an débi pé nígbà tí mo gbọ́ pé ìṣẹ̀lẹ̀ lóríire mo kàn mí kanlẹ̀ torí pé mo mọ nǹkan tó likely kó ṣẹlẹ̀ bọ́n ṣe wọnú igbó yẹn lọ ọ̀nà wọn á ti jìn wọ́n dẹ̀ lè lọ wọ́n á tọ inú igbó yẹn
tí wọ́n fi dé Niger State wọ́n lè má jà sí gbangba bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe ti ń gbọ́ tí wọ́n fi dé Niger State wọ́n lè má jà sí gbangba tán bá ti korí bọ́nú igbó yẹn tán tọ́ lọ igbó yẹn òun ni ó fara ó join ní Ọ̀yọ́ State àti Kwara State papọ̀ so ìgbà tí mo gbọ́ the other time pé wọ́n wá sórí ire o ní níbi park wọ́n attack àwọn guard àwọn forest guard mo ń sọ gbà pé wàhálà ti dé and go ẹ lọ padà wo Agidigbo. I was on here on Sokanwa. I mentioned it. I keep shouting Igbo kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ yẹn láti ìgbà títí Kwara State ti bẹ̀rẹ̀ ni mo ti sọ wípé Igbo kan Kwara State tí wọ́n dé yìí Ọ̀yọ́ State á láti gbéra báyìí á láti ṣiṣẹ́ báyìí tí mo bá ti sọ Fẹ́mi Babalọ́lá náà sọ wípé Ọ̀ṣun State náà wọ́n láti ṣiṣẹ́ pé wọ́n kanra wọn. And I'm not saying Ọ̀yọ́ State government is not doing anything. I've not come here to condemn anybody. But mo fẹ́ pè yín ìjọba àpapọ̀ èyí tó kọ́kọ́ kan ẹ̀yin nìyẹn òfin tẹ́ ẹ bá máa bá wa ṣe tí igbó yìí tí igbó yẹn bá fi kúrò ní igbó tí a fi dẹ̀bìtì sáwọn èèyàn ìkànnà kan sọ ní ìtàní ọ̀rọ̀ yìí wọnú igbó yẹn àwọn tí wọ́n attack wa ẹ mọ́jọ́ tó ti wà nínú igbó yẹn kan tó bọ́ sí ìgboro ni wọ́n ti ṣe iṣẹ́ wọ́n lè lo dídí ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ kódà wọ́n lè lo oṣù kan bẹ́ẹ̀ school tẹ́ ti fẹ́ lọ́jọ́ ọmọ kó wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ àwọn teachers tó wà bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ ọ̀nà tí wọ́n gbà wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ àwọn ọdẹ tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n ti sọ wọn àwọn ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ wọ́n ti sọ wọn wọ́n dẹ̀ mọ̀ pé táwọn bá fi kó sínú igbó yẹn in fact ọ̀nà tí wọ́n tọ̀ nínú igbó yẹn wọ́n ti mọ̀ àwa tá à ń lé wọn àmọ́ wọ́n mọ ibi tí wọ́n lè ambush sí láti ṣe security agent léṣe. So ìjọba àpapọ̀ ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ bá sọ̀rọ̀ igbó yẹn security threat ní fún wa ní Ọ̀yọ́ State security threat ní fún wa nílẹ̀ Yorùbá security threat ní fún wa you need to do something about it please do something about it. Tí èèyàn bá jẹ orí ahun yóò sunkún ṣé rí nílẹ̀ Yorùbá ń bì àwa kì í ṣe ìsọ̀rọ̀ àlà tí èèyàn bá jábọ́ lẹ́yìn mọ́tò tí màálù jábọ́ lẹ́yìn mọ́tò àwa ò ní sáré gbé màálù èèyàn la kọ́kọ́ máa gbé àwa mọ value èèyàn ẹ̀jẹ̀ èèyàn jọ wá lójú jẹ wá lógún nítumọ̀ sí wa àwọn èèyàn wa ò kì í kú dànù ká sọ pé nǹkan kan ìsọ̀rọ̀ àlà ni ẹ sáré sí ẹ̀bùn mọ́lẹ̀ no àgbédélé wọn àwọn ẹbí wọn mọ̀ pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ àwọn ará àdúgbò lọ kí wọn a tún máa ń ró òkú nílẹ̀ Yorùbá tó bá kú tí ò tẹ́ wa lọ́rùn a tún máa ń ró òkú a nígbàgbọ́ pé tá a bá ró òkú ó lè lọ padà pa ẹni tó pa tá a bá fọ̀bẹ lé lọ́wọ́ ọ̀bẹ yẹn ni ó fi gún ẹni tó pa. We do that a lot in Yoruba land. This is where we value human being. We value human being, we value relationship, we value humanity. This is Yoruba land. Ìgbà tí a ti ń rírun nǹkan bẹ́ẹ̀ yẹn tó ń ṣẹlẹ̀ níbi tó ti ń ṣẹlẹ̀ yẹn mùsùlùmí ń bẹ nínú wa bí kìrìsìtẹ́nì ń bẹ nínú wa àwọn aláwo oníṣẹ̀ṣe ń bẹ nínú wa we don't kill ourselves. Ọjọ́ iléyá la máa ń dú ẹran ọjọ́ kérésì náà a lè dú ẹran a lè dú adìẹ ọjọ́ Easter a lè dú ẹran a lè dú adìẹ tá a bá fẹ́ ṣe ìnáwó ńlá a máa dú màálù. We don't slaughter human being. We don't do that in Yoruba land. We don't do that. It's an abomination. Ẹ̀jẹ̀ tó bọ́ sílẹ̀ yẹn tó bọ́ sílẹ̀ lẹ́yìn níbi tó bá ti dú ènìyàn yẹn aburú ni nílẹ̀ Yorùbá it's a taboo. Nílẹ̀ Yorùbá it's a taboo. Téèyàn bá pokùnso nílẹ̀ Yorùbá ẹni tó bá kọ́kọ́ rí wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀ tó bá kọ́kọ́ rí pé òun rẹ́nìkan tó so wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀ ó ní bá a ṣe máa ń ṣe àwa kì í ṣẹranko èèyàn ni why we don't kill our fellow human being like an animal. We are human being. Please, federal government, we are begging you, do something about that Old Oyo National Park. Security threat ní fún wa. That is that for federal government. Now, ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ìdóṣèlú kẹ́ tó sọ ìdóṣèlú ǹjẹ́ ìmọ̀ àwọn èèyàn tí wọ́n jí kó sá àwọn ọmọ kéékèèké ọmọ ọdún 4 tí wọ́n lè help ara wọn ọmọ ọdún 4 tí ò lè struggle ọmọ ọdún 4 tó jẹ́ pé ó yẹ kó sì wà nínú ilé kan máa daṣọ bò mọ́ra nínú òjò wọ́n kó wọn wọnú igbó lọ wọ́n nà wọ́n dà wọ́n nù wọ́n na àwọn tíṣà wọn níṣẹ́jú wọn. Subhanallah. Tó bá wẹ̀ o lè pè mí ní gómìnà ẹlẹ́kún a wà bẹ́ẹ̀ lọ́nkọ́ fọ́ sẹ́ẹ̀ nínú ilé yín káwò bóyá wà máa rẹ́rìn-ín ó yá pè mí ní gómìnà ẹlẹ́kún mo ṣe ń sọ̀rọ̀ yẹn a wà máa bẹ́ẹ̀ lọ́nkọ́ fọ́ sẹ́ẹ̀ nínú ilé yín bóyá wà máa rẹ́rìn-ín ó mà ṣe o. Mr. Alamu Fọláwẹ̀ Mrs. Alamu Fọláwẹ̀ ó ní obìnrin tí ó kọ́kọ́ bá sọ̀rọ̀ yẹn tó jẹ́ principal tí wọ́n ní kó sọ̀rọ̀
táwọn ẹni bí tán gbé microphone tán gbé àwọn ẹni bí tí wọ́n gbé what do I call it tí wọ́n gbé phone tí wọ́n gbé sí lójú tán ní kó máa sọ̀rọ̀. Principal Mr. Ojo Jonathan, vice principal. Mr. Olatunde Zaccheaus, teacher ni. Mr. John Olaleye, teacher ni. Àwọn tí ẹ jí kó nìyẹn o. Mr. Michael Oyedokun, teacher ni. Mr. Michael Oyedokun yìí òun ni wọ́n pa. Báwo náà ṣe pa? Wọ́n na bàbá yẹn. Wọ́n na ó sunkún, ojú ẹ̀ pọ́n, ó ti weak. The next thing tán máa ṣe, wọ́n dẹ̀ yọ ọ̀bẹ jáde, wọ́n dẹ̀ dù lọ́rùn. Fídíò tí mo wò yẹn, ọmọ bàbá yẹn á wò, ìyàwó rẹ̀ á wò, àwọn ẹbí rẹ̀ á wò. As at this time, Oyo State, all social media engagement on politics should stop now. Tabamontanshe. All parties, all aspirants, all candidates to contest Oyo State, we should stop all this engagement and focus on this particular matter. It could be anybody. It could be anybody. Kò sẹ́ni tí ó lè ṣẹlẹ̀ sí. You don't get it. Wọ́n na bàbá yẹn, ojú ẹ̀ pọ́n, àgbàlagbà, ó ti sun ẹkún. Wọ́n dẹ̀ yọ ọ̀bẹ jáde, idà. Wọ́n dẹ̀ dù lọ́rùn. Wọ́n dẹ̀ gé orí ẹ̀ sọ́tọ̀. Ó dẹ̀ fọmọ sílé. Ó dẹ̀ fi ìyàwó sílé. Ó dẹ̀ ní family tí wọ́n ń wò pé bàbá wa lélẹ̀. I'll be the most stupid person on earth if I fail to come out as a real Oriyomi Hamzat on this matter. If I had any political ingredients to this, God sees my heart. My heart is bleeding. My heart is bleeding. See, I am who I am. I don't want anybody to like me. I don't want anybody to love me. I will not pretend. This has never happened in the history of Yoruba land. Ó lè jẹ́ ogun, ó lè jẹ́ nǹkan mi, ó lè jẹ́ nǹkan mi. Irú eléyìí ò ṣẹlẹ̀ rí, ogun ti dé. Federal government of Nigeria. Nígbà tí Hausa, Fúlàní tí wọ́n ń darí wa, ogun ìwọlẹ̀ Yorùbá báyìí. Ẹ̀yin olóṣèlú tẹ́ bá wà nínú APC, ó yá ẹ pé bàbá, ogun ti dé. This is real war. Wọ́n lè pa bàbá yẹn bó ṣe pa yẹn. Ká mọ̀ pé wọ́n pa o, àwọn ibi tó ṣe o. See the highest level of humiliation. An elderly man was beaten. Tó sunkún. Wọ́n dẹ̀ record ẹ̀. Wọ́n dẹ̀ dù lọ́rùn. Wọ́n dẹ̀ record ẹ̀. Wọ́n dẹ̀ post ẹ̀. Somebody said, Alhaji Oriyomi, they have killed my uncle. She was, level to what time. They have killed my uncle. That man they beheaded is my uncle. Wọ́n dẹ̀ máa wò lọ. Wọ́n bí wọ́n lè rí nígbà ìjọba ta ni. Sígbà ìjọba Buhari ni. Sígbà ìjọba Jonathan ni. Sígbà ìjọba Yar'Adua ni. Wọ́n ní nígbà ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Wọ́n nígbà ìjọba ta ni. Wọ́n nígbà ìjọba ẹni tí ìlú fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tí ipò olóṣèlú ò gbé wọlé, tí ipò aráàlú gbé wọlé. Wọ́n nígbà ìjọba ẹni táráàlú dá sọ̀rọ̀ tí ìlú ò ní pé kó dẹ̀ má dáhùn. Wọ́n nígbà ìjọba rẹ̀ nírú ilé ìṣẹ̀lẹ̀. Ẹ jọ̀ọ́, ìtàn burúkú ni. We need to do something. I'm not condemning your government. You are doing well. Àti tòkè àti tìsàlẹ̀, you are doing well. But sáwà sọ pé Oriyomi ló wà níjọba nígbà tí èso ló wà bẹ́ẹ̀ ilẹ̀ wà bẹ́ẹ̀. Tó bá ṣe ń tọ́da náà ni àtẹ́wọ́ lápá fún yín. I know you have this document with you, but permit me to read it for you. Permit me to read it for you, please. Now listen. Àwọn teacher ni mo kà fún yín. Àwọn student nǹkan. Ẹ má bá mi ká lọ. Mr. John Olaleye, teacher náà ni. Mr. Michael Oyedokun ni wọ́n pa. Mrs. Oladeji, teacher ni. Mary Akanbi, teacher ni. Ẹ wá máa gbọ́ wọ́n ní Baptist Primary School community àwọn adopted students ni mo fẹ́ máa kà yìí. Ibi ni omijé òtún ti gbọ̀n yìí. Tajudeen Rasheedat Tajudeen ọmọ ọdún 11. Ahmed Rahman ọmọ ọdún 8. Abdulsalam Toilo ọmọ ọdún 4. Barakat Abioye ló dàgbà jù nínú gbogbo wọn ọmọ ọdún 16. Fatima Jimoh ọmọ ọdún 15.
Hasan Azeez ọmọ ọdún 14, Joshua Adeleke ọmọ ọdún 13, Samuel Oyedele ọmọ ọdún 7, Emmanuel Oyedele ọmọ ọdún 4 ẹ̀gbọ́n àtàbúrò, Ìdòwú Táíwò ọmọ ọdún 4, Christiana Àkànbí ọmọ ọdún 2. Ó dàbí pé ọmọ yẹn ni tíṣà kan pọ̀n sẹ́yìn nígbà tó ń sọ̀rọ̀, ó pọn ọmọ nígbà tí ó ń sọ̀rọ̀ under duress. Christiana Àkànbí ọmọ ọdún 2, Jùwọ́n Sunday ọmọ ọdún 7, Síkírù Sàlámì ọmọ ọdún 3, Sọ́líù Sàlámì ọmọ ọdún 4 ẹ̀gbọ́n àtàbúrò ni, Òjó Joseph ọmọ ọdún 8, Lydia Adéwọlé ọmọ ọdún 8, Testimony Jacob ọmọ ọdún 5, Kẹ́hìndé Káúsárà ọmọ ọdún 7, Ṣẹ́wà Ṣèyí ọmọ ọdún 7, Wàlíyá Bello Anoda ọmọ ọdún 4, Lydia Ọlọ́runlolúwa ọmọ ọdún 7, Dámiláre Ọdẹ́rìndé ọmọ ọdún 8, Deborah Adébọ̀wálé ọmọ ọdún 5, Aisha Ògúntówò ọmọ ọdún 10, Lẹ́gẹ́ Táíwò ọmọ ọdún 12, Balikis Àyánwálé ọmọ ọdún 8, Asa David ọmọ ọdún 10, Zuaibu Aliyu ọmọ ọdún 10, Ahmed Aliyu ọmọ ọdún 7, Muiz Aliyu ọmọ ọdún 6, àgbàtàbúrò 3 làwọn ilé, Jọmílójú Ògúnlọlá ọmọ ọdún 6, Agúnẹ̀ Noah ọmọ ọdún 8, Elizabeth Abadi ọmọ ọdún 5, Tosin Abadi ọmọ ọdún 9, Pius Stephen ọmọ ọdún 5, Anna Ojo ọmọ ọdún 14, Habidat Àyánwálé ọmọ ọdún 7 àti Mary Gabriel ọmọ ọdún 6. Ọmọ ọdún 2 nínú igbó, ọmọ ọdún 3 nínú igbó, ọmọ ọdún 7 nínú igbó. Ẹ jẹ́ ká wò lọ́nà méjì. Ọlọ́run jẹ́ gbogbo àwọn ọmọ yẹn padà. Èyí tó bá pàdánù wọn, tó bá rí bọ́n ṣe ń dúnyàn lọ́rùn lójú ẹ̀, tó rí bọ́n ṣe ń nàgbàlagbà, tó rí bọ́n ṣe ń fàbọ̀yọ̀, ṣé bó ṣe lọ ló ṣe máa padà? Ṣé bó ṣe lọ ló ṣe máa padà? Ṣé rò rí ẹ̀ ò ní yí padà? Ọ̀ràn wo ni wọ́n dá wípé wọ́n jí láàárọ̀ wọn lọ school? Kí ló yẹ kán ṣe tán ṣe torí pé wọ́n lọ kàwé? Ìgbà wo nílẹ̀ Yorùbá dìbò kọ́ ilẹ̀ Boko Haram? Ìgbà wo ni ìwé kíkà dẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá? Ká jáde ńlé ká lọ máa kọ́ ọmọ níwèé, ìgbà wo ló dẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá? Ká lọ sí school, ìgbà wo ló dẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá? Mathematics teacher ni máa tí wọ́n ní wọ́n pa yẹn. Mathematics teacher ni. Gbogbo ẹ̀ ti waste síbẹ̀ yẹn. Ẹni tó jẹ́ pé díẹ̀ lókù tí ó retire tàbá wéjì máa yẹn. Àtọmọ kékeré, ọmọ ọdún 4, ọmọ ọdún 3, ọmọ ọdún 2. Àwọn ọmọ yìí gan nínú igbó tí wọ́n gbé wọn lọ yẹn, báwo làwọn ọmọ yẹn ṣe máa rìn? Ṣé kìí ṣe pé wọ́n di àwọn ọmọ ìlérí ara wọn lórí ọ̀kadà burúkú wọn yẹn tí wọ́n fi máa kó wọn lọ́nu igbó ṣá? Ṣé wọ́n ní máa wó àwọn ọmọ ilẹ̀? Ṣé wọ́n ní máa fà wọ́n tẹ̀tẹ̀? Ṣé wọ́n ní sọ àwọn ọmọ ìbáṣabáṣa? Ó máa ṣe o. Fine. My job as a professional broadcaster, you'll be thinking I'm not supposed to expose all this. But I want to ask you, why do I supposed to cover it? So you do this normal thing now. Kéèyàn 10 kú ká sọ pé èèyàn kan ni. Kéèyàn 20 kú ká sọ pé èèyàn 2 ni. Ká má bàa create tension àbí? I want to ask you, kí ni tension máa cause tá bá create? Kó má bàa di wàhálà bí? Èyí tó ṣẹlẹ̀ ṣé kò ṣe wàhálà? We have to create the tension. We have to let you know I'm not inciting public against you. I'm inciting public against bandits. I'm inciting public against kidnappers. I'm inciting public against Fulani X-Men. I'm inciting public against anybody that can come to a community and pack away the human being like them and start humiliating them. I'm inciting public against them. Because I don't think you are ready for us. I could remember last month, I was at Shaki when one of our brother was shot. Èèyàn méjì náà yìnbọn mọ́, ẹnìkan kú, ẹnìkejì lọ wò lọ́sítà Ṣakí. I could remember vividly. Wípé lọ́jọ́ yẹn, ìkan nínú àwọn tó interview ní sọ wípé àwọn local hunter tó wà lọ́dọ̀ àwọn, wọn tọ́jú wọn, wọ́n nídìí kan tọ́jú wọn. Ìtọ́jú ń béèrè fún ni health insurance. Can you imagine? Local hunter tó máa bá wa prevent irú nǹkan tó ṣẹlẹ̀ yìí, they were asking for health insurance. Kíjọba take care wọn, kíjọba recognize wọn, kíjọba dẹ̀ fún wọn ní responsibilities. Gbogbo onígbó náà sọ ìyá wọn náà mọ̀ bẹ́ẹ̀. There is likelihood kan ti mọ ibi táwọn yẹn wà before now. Kan dẹ̀ ti lé wọn dànù. Àwọn this same hunter nígbà tó ṣẹlẹ̀, wọ́n tẹ̀lé àwọn ẹni yìí, wọ́n lé wọn, wọ́n gbìyànjú. Ṣùgbọ́n ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn kò lè ṣe nǹkan kan, wọ́n láti sá padà. If not, àwọn náà kú ni kò sí tán fẹ́ ṣe.
àwọn tó ń jí wa gbé wọn ní àǹfààní sí ìbọn ńláńlá, àwọn tí ó bá wa lé wọn dànù tán fi ní rí wa gbé, òfin ní kán má gbé ìbọn ńláńlá. Àwọn tó dẹ̀ jí wa gbé tẹ́ ẹ bá mú wọn, ẹ dá sọ fún wọn, ẹ ní pé wọ́n ti gbà foríjìn, ẹ kó wọn sẹ́nu iṣẹ́ ológun àbí iṣẹ́ kan àbí kẹ́ gbó fún wọn, kẹ́ tọ́jú wọn, àwọn tó ń jí wa gbé. Níbo làwọn ti ń rí ìbọn ńláńlá tí wọ́n yìn tó jẹ́ pé àwọn tó dẹ̀ jẹ́ kán protect aráàlú, àwọn ọ̀láṣẹ àti ìbọn ńláńlá, ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn ajínigbé yìí kò sí lọ́wọ́ ọlọ́pàá, èèyàn lọ́lọ́pàá náà aṣọ nìkan ló differentiate wọn pẹ̀lú wa àti training tán gbà. So training tán gbà yẹn wọn fún wọn training kí ìbọn ńlá máa bọ̀, iná ńlá kó jáde lẹ́nu ìbọn ńlá, kò sí training tán fún wọn tó ní kán fọwọ́ dá padà rárá. Training báwọn náà ṣe kojú àwọn ará bí pẹ̀lú irinṣẹ́ gidi òun ni wọ́n gbà. Àwọn ọlọ́pàá wa ni ò ní irinṣẹ́ gidi lọ́wọ́, ká tó wá sọ àwọn local hunter, àmọ̀tẹ́kùn wa ìbọn pòpò ni wọ́n gbélé wọn lọ́wọ́, den gun ni kò lè pa nǹkan kan jẹ́ ẹyẹ lọ, ẹyẹ tó bá tún ti fòókè púpọ̀ jù ìbọn àmọ̀tẹ́kùn ò lè pa. Àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n gbà tó tún lóògùn, wọn tún lóògùn, wọn lóògùn, the same salary ní gbogbo àmọ̀tẹ́kùn gbà. I mean level 1 level 2 the same salary ni flat salary ni àtọ̀gá àtọmọṣẹ́ kankan. Èló làmọ̀tẹ́kùn gbà tí wọ́n fi lè endanger life ara wọn, tí wọ́n fi lè sọ pé pẹ̀lú owó tá à ń gbà yóò yẹ ká ṣiṣẹ́ ìfẹ́ ẹ̀kú. And let me tell you, àmọ̀tẹ́kùn ò lè ṣe nǹkan kan lókè Ògùn. If you want àmọ̀tẹ́kùn lókè Ògùn láti ṣe nǹkan kan, ẹ gbà wọn òkè Ògùn sámọ̀tẹ́kùn yẹn. Àmọ̀tẹ́kùn cannot do anything in òkè Ògùn. Local hunter does it better. Engage local hunter, give them what they want, empower them. Ẹ jọ̀ọ́, I keep saying this. Security is local. Security is local. Why is it that the only thing that you realize is local is politics? It's not only politics. Security is local. I am telling you, 100%. We might not go to Cambridge University, but we understand our society. We understand our community. You cannot handle Ibadan security the way you handle Okeogun community security. You cannot handle Okeogun community security the way you handle Ogbomoso community security. Security is local. Do something, please. Let's not politicize this matter. It is not a matter of politics. Security is the responsibility of every citizen, not government alone. Let me tell you. Tá a bá ṣe ń tó yẹ ká ṣe. Okay? Àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àfi rere. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú. Gbogbo ilẹ̀ Yorùbá ò ní dàrú. Ẹ jọ̀ọ́, àkíyín, ó ṣe ṣẹlẹ̀ níjọba ṣe take action. Ó dà ìpọ́jọ́ kejì gan ni wọ́n yan committee response kan látọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n máa ṣiṣẹ́ yẹn. Ẹ jọ̀ọ́, whatever you can do, kíyàn tó dókè Ògùn tó bá gbéra láti Mọ́níyà, à ń kan àwọn ààyè kan tó jẹ́ checkpoint àwọn local hunter látòkè Ògùn. Àwọn ọmọ òkè Ògùn ni wọ́n sponsor ẹ̀. Àwọn ọmọ òkè Ògùn ni wọ́n bí a bá kọjá lọ́dọ̀ wọn gan tán bá dáyàn ló tí wọ́n bá ní 1,000 yóò fún wọn, bá ní 2,000 yóò fún wọn. Wọn kò jọba ò tọ́jú wọn. Ìdẹ́sẹ̀ bí ìjọba ò ríran rí wọn. Wọn ò mọ̀ pé wọ́n wúlò, wọn ò mọ̀ pé wọ́n lè function. At this period of time, please, do something about them. Ẹ co-op tí wọn, ẹ fún wọn lówó. Wọ́n mọ bí wọ́n ṣe protect the community yẹn. Ìyẹn bẹ́ẹ̀ yẹn protection là ń sọ. Ẹ wá jọ tí bàálù tiwa ò bá tí ì dé. Bẹ́ẹ̀ bá lọ bá wa yá bàálù. Ẹ kọ lẹ́tà síjọba àpapọ̀. Bẹ́ẹ̀ bá lọ state míì tí wọ́n bá ní. Ẹ jẹ́ kán tètè wọnú igbó yẹn. Kán fò lókè kán wò kán rí àwọn ọmọ yẹn. Eléyìí ò gbọdọ̀ dàbí Chibok girls o. Eléyìí ò gbọdọ̀ dàbí Chibok girls o. This is Yorùbá land. Ẹ jọ̀ọ́, Ọlọ́run ní jẹ́ ó dàbí Chibok girls. Ẹ ń gbìyànjú ẹ̀ ń try. Ṣùgbọ́n ìmọ̀ràn náà ni kí ìjọba àpapọ̀ má dá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kán má sọ pé wàhálà wa ni. Ní tó mú ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀-èdè Nàìjíríà láti gbéra láti wá síbẹ̀ yẹn, ó túmọ̀ sí kó ká wọn lára. Ọmọlúàbí ni, ṣùgbọ́n ó ní di irinṣẹ́. Ọlọ́pàá kan láyà sọ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ tún kọ special letter ẹ bá kọ sí iléeṣẹ́ ìjọba àpapọ̀ kán má da yín dá eléyìí sọ̀rọ̀ ojútì nǹkan kan ṣẹlẹ̀ nìkan ìjọba rẹ̀ no don't do that. Eléyìí sọ̀rọ̀ pé APC ọbọ̀ta PDP ọbọ̀ta àgọ́dù ọbọ̀ta no life ayé àwọn èèyàn tẹ́ ẹ bá ti rò péré ni tẹ́lẹ̀ tí gbogbo yín lè rí fídíò bí tẹ́ ti dú bàbá yẹn lọ́rùn gbogbo yín lè rí náà tẹ́ ẹ bá rò péré ni gbogbo yín lè rí fídíò yẹn náà. Àwọn arábí they are taking our peace. Look see that God nílùú tó lọ́ba tó níjòyè wọ́n dẹ̀ tó send fídíò síta pé kí ni a fẹ́ ṣe kí ni ìjọba fẹ́ ṣe. Look whatever it takes a láti rescue àwọn ẹni yẹn ẹ tètè rescue wọn
gbogbo tẹ́ ẹ bá ṣe gbogbo tó bá ná yín láti kọ́kọ́ rescue àwọn ẹni yẹn náà káwa mọ bá ṣe gbógun ti àwọn ará bí kí eégún wọn kó má ṣe mọ́ mo sọ yìí mo dúró ná òpònú èèyàn afọ́fúngbé mu àpọ̀dà ẹni yóò rí eléyìí gẹ́gẹ́ bí ìbọn òṣèlú gbogbo wa pátápátá ẹ má jẹ́ ká lò rárá for anything gbogbo àwa olóṣèlú tá a fọ́n sórí social media mo rọ̀ yín ẹ bá mẹ́lò gbogbo ohun tó jẹ mọ́ṣèlú yẹn díẹ̀ ẹ bá wa laago eléyìí kí tìjọba máa já for now wọ́n ṣe primary ni wọ́n mẹ́nìkan ni wọ́n mẹ́nìkan ni àwọn ilé ò ṣe primary ni àwọn ilé ń bínú ni ẹ jẹ́ kó gbogbo wa kọ́ ká máa bínú sí nǹkan ẹyọ kan nǹkan tí ká kọ́kọ́ máa bínú sí nìsín ni pé bí wọ́n ṣe wọlé tí wọ́n gbà wọ́n nílẹ̀ ni bí wọ́n ṣe wá challenge wa in this part of the country nǹkan tí ò kì í ṣẹlẹ̀ tán wá ṣe fún wa ẹnu kan ṣoṣo tí gbogbo wa fi sọ̀rọ̀ tá a bá mú wọn tán tá a gbà wọn mọ́ wa tán tíjọba bá ń prepare bí wọ́n ṣe ṣètò ètò ààbò tí wọ́n tún ṣètò ààbò sàn ṣiṣẹ́ wọn lọ lè padà sídìí òṣèlú advice ni ò pàṣẹ o Oríyọmí Hamzat lórúkọ mi Ọlọ́run máa ṣọ́ wa àníjọ́ wòdì ẹ ṣeun. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.